báyẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ ká lọ sí ọ̀rọ̀ ọba dẹ́dà ọba ṣẹ̀dá odù tó jáde fún wa lẹ́nìí ní ìjọ ọmọlúwàbí ti gbogbo àgbáyé worldwide wọ́n ṣe tí Ondo State lọ lọ́wọ́ o tèkó láǹṣe lọ́wọ́ yìí ti bẹ̀jú lẹ́kí láǹṣe yìí o ọ̀sá méjì ẹlẹ́yẹ àwọn arìn gbẹ̀ndẹ́kẹ́ tí kì í rinlẹ̀ kàṣe àwọn afíjú ẹyẹ àwọn ìyá mi òṣòro ni máa fi à àwọn òdùdú làǹdẹ̀ àwọn atapá jẹ sí atapá jorí ni atapá jorí àti fún jẹjọ àwọn arógbàsọ má balẹ̀ àwọn òdùdú làǹdẹ̀ obìnrin kú olújògbòdú mo gbé di o wọn kì í gbé di ok wọn gbàdí mọ́ ọwọ́ náà gbà báyìí màmá o mo gbé fún yín o ọ̀gbágbá mi ní gọ̀gọ̀ ó gbé màlúù mi tiwo ẹ má pa mí jẹ o ọmọ ayé ni mí omi ò kì í ṣe ẹran ayé kí bá sọ fún ẹ wípé ọmọ ayé ni mí ẹ máa sọ wípé ò kì í ṣe ẹran ayé ọmọ ayé ni mí mi ò kì í ṣe ẹran ayé kí ló máa ń fẹ́ ẹran ayé ṣe ọmọ apá jẹjẹ kí ló máa ń bá ọ̀rẹ́ ṣe fún ọmọ ayé wọ́n máa kẹ́ wọn ni ayé máa kẹ́ èmi o ẹ má pa mí o tó bá fẹ́ gbélé ayé yìí o gbọ́dọ̀ ṣe tayé ṣé wọn pé Jésù sọ fún yín wípé ìbárẹ́ ayé tó bá ti mọ̀ wípé ìbárẹ́ ayé ìṣọ̀tá ọlọ́wà kó láyé ni o ò lè máa gbélé ayé kó sọ pé ò bá yé ṣe o tó bá ti mọ̀ wípé ò lè pa òfin ìlú òyìnbó mọ́ kí ló máa ṣe dìpọ́ọ̀tù ara tó bá sì ń gbénú ayé wo gbọ́dọ̀ ṣe tayé àìjẹ́ bẹ́ẹ̀ wàá wáyé asán wọ́n lù ẹ́ mọ́ gbà wégbọ́ èmi máa já ẹ tán ni o Bíbélì sọ fún wa wípé àwa ò kì í ṣe ti apá kan ayé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ó gbọ́dọ̀ báyé rẹ kó má bàa jẹ́ ọ̀tá Ọlọ́run wàá wá bèrè lọ́wọ́ ara ẹ pé ta ló dá ayé ta ló dá àwọn tí ń gbénú ayé tí ò bá wá báyé rẹ ta ló fẹ́ lọ máa ro oúnjẹ lọ́wọ́ ẹ̀ ta ló fẹ́ ta oúnjẹ fún ẹ ẹni tó báyé rẹ sọ yẹ kó lọ sí báǹkì àwọn wo ló kírètì báǹkì àwọn ayé kò yẹ kó lọ tọ́jú owó síbẹ̀ o gbọ́dọ̀ báyé ṣe tó bá ti gbénú ayé tó bá fẹ́ rí ṣe nínú ayé o gbọ́dọ̀ wọnú ayé ṣùgbọ́n má wọ inú ayé láwọ̀ àwọ̀jù inú ayé tó bá ti dé tán ti sọ fún ẹ wípé kó lọ wú egungun òkú wá ṣe kí ni padà sẹ́yìn ìyẹn ọ̀dẹ̀ kì í ṣe ayé mọ́ ìyẹn ti di yeyeye yes ìyẹn ti di kàn mí ṣùgbọ́n ayé tó dé tó sọ pé lọ mú àgùntàn wá lọ mú òbúkọ wá lọ gbé ọ̀pá-sọ fún mẹ́wàá wá ó sì lè ṣe yẹn ṣùgbọ́n tó bá ti di wípé èékánná àfín ṣé kí ni yẹra kó má bàa tún báyé lọ àwọn àgbà wa sọ̀rọ̀ ló àwọn òyìnbó ló sọ wọ́n ní too much of everything is bad tó bá yẹ pé oúnjẹ náà ló mọ̀ ẹ́ jẹ jù kí ló máa ṣẹlẹ̀ sí ẹ apá ẹ lórí o lè jẹ kú so tó bá ti wọnú ayé dé stage kan tó bá ti ń di wípé mẹ́nu mọ́ ni o kíní ìwọ máa ṣe o ìyàwó ò ní lè wọ yàrá kan o ọmọ ò ní lè wọ yàrá kan o ṣe kíní padà o ti fẹ́ kọjá ààyè ẹ o ti rìn débi tó yẹ kó ṣe kíní kó rìn dé padà sẹ́yìn ṣùgbọ́n dira now àwọn máa sọ nípa àwọn ẹlẹ́yẹ ọ̀sá méjì ẹlẹ́yẹ ó sọ nípa wípé kí ẹni náà má ṣe yẹ àdéhùn ta ni àwọn ẹlẹ́yẹ àwọn àjẹ́ ò kìí ṣe èèyàn burúkú o ẹni rere ni wọ́n ẹ̀yin lẹ sọ wọ́n di èèyàn burúkú àwa ènìyàn la sọ wọ́n di èèyàn burúkú odù náà dá nínú Bíbélì o ní ìgbà tí Fáráò ó pàṣẹ fún àwọn ìyá àgbà àwọn ìyá kí náà pé àwọn ìyá àgbà wípé tí àwọn ọmọ Ísírẹ́lì bá fẹ́ bímọ tẹ́ bá ti fẹ́ gbẹ̀bí wọn pé kẹ́ máa pa àwọn ọmọ yẹn Bíbélì sọ wípé àwọn ìyá àgbà sọ wípé àwọn ò ṣe kíni àwọn ò lè pa ènìyàn
nígbà tí Fáráò wá bá wọn pé iṣẹ́ tí mo rán yẹn ò jẹ ni Bíbélì kọ kàrà wípé ìyá àgbà dá Fáráò lóhùn wípé àwọn ọmọ Ísírẹ́lì máa ń yára tètè bímọ ká tún débẹ̀ wọ́n ṣe kíni wọ́n ti bímọ irọ́ kẹ̀nà pa wọ́n fẹ́ fi sèfù àwọn ọmọ Ísírẹ́lì. Bíbélì wá sọ wípé torí wípé àwọn ìyá àgbà yìí wọn ò ṣèkà wọn ò ṣe bí wípé Ọlọ́run kọ́lé fún wọn. Odùn náà ló dá nínú ọ̀sá méjì. Ọlọ́run ló gbé ilé ayé lé àwọn ẹlẹ́yẹ lọ́wọ́. Àwọn wo lẹ́lẹ́yẹ? Gbogbo obìnrin lẹ́lẹ́yẹ. Ilé ẹ ta ló ní? Ìyàwó ẹ ní. Ṣé bó ti wà ń pálọ̀ ẹ̀ ń ṣe wo ti kẹsẹ̀ lẹ́sẹ̀ àbí? Ṣé bí ìyàwó ẹ ṣe jẹ ní kíṣìn? Ọmọdé tó fẹ́ ró mẹ́. Ṣé wàá bọ́ta tí bá ti wà lórí ọ̀rọ̀ mi ò fẹ́ gbọ́ pọ́ tí bá ti ń sọ̀rọ̀ I don't want to hear anything mi ìran ẹ̀kọ́ bímọ. Are you with me? Yes, sir. Láti kẹ́ gbọ́ ọ̀gọ́ tó fẹ́ bá ń sọ. Yes. Mo wà ní pálọ̀ wo gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ wo fíìmù ìyàwó ẹ ṣe kí ni? Yeah. Wo mọ̀dán tó rọ́ ń bẹ̀? Bóyá ti lo pakopako mọ́ jẹ́ fẹ́ wo mọ̀. Gbogbo ìgbésí ayé ọwọ́ ìyàwó ẹ ló wà tó bá ti mọ̀ kó lọ́mọ lé ní. Ẹ̀mí ẹ ọwọ́ obìnrin tó wà nínú ilé ẹ ló wà. Ó lè wo polo burúkú yìí wàhálà ẹ̀ fẹ́ pọ̀ jù ní tèmi. Ó lè po menstruation mọ́ oúnjẹ fún ẹ. Ìjọ ìlú wọn sọ pé oúnjẹ ẹ ṣe kí ni? Oúnjẹ tó tún ṣe lẹ́ni mà tún ṣe kí ni? Àwọn ẹlẹ́yẹ tá ń sọ nìyẹn obìnrin gangan lẹ́lẹ́yẹ. Odù Ifá yìí sọ̀rọ̀ ìwọ tí ọ̀sá méjì bá yọ sí. Ó ní ó sọ̀rọ̀ nípa wípé kí ó má ṣe kí ni má yẹ àdéhùn nǹkan tó Odù Ifá yìí kọ́kọ́ sọ ní number 1 nìyẹn. Àdéhùn tó bá fẹ́ ṣe fún ènìyàn especially fún obìnrin ro dáadáa kó tún ṣe kí ni kó tún sọ. Bíbélì sọ pé ó sàn kí wọ́n má jẹ́jẹ́ jù pé kó jẹ́jẹ́ kó má ṣe kí ni kó má sàn nítorí pé ká má bàa ba iṣẹ́ ọwọ́ rẹ jẹ́. Vasu Odù Ifá yẹn kí ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ nípa ọ̀dàlẹ̀ balẹ̀ kú èyí tí ṣe àwa ọmọ ẹ̀dá adarí ohun táwa ń kígbe kiri lẹ́ni àwọn àjẹ́ yọ mí lẹ́nu o àwọn àjẹ́ ṣe gbá o kí lẹ ṣe kó tó nípa àjẹ́ yọ yín lẹ́nu. Nígbà ìwáṣẹ̀ nígbà tí àwọn ẹlẹ́yẹ ń ti kọ̀lé ọ̀run bọ̀ wá sí ìkọ̀lé ayé àwọn ẹ̀dá adarí ohun náà láti kọ̀lé ọ̀run bọ̀ wá sí ìkọ̀lé ayé. Àwọn ẹlẹ́yẹ wá lọ bá ọba adẹ́dá ọba ṣẹ̀dá wípé kábíyèsí bàbá à ń lọ sínú ayé a dẹ̀ ti mọ àwọn ẹ̀dá adarí wọn láti bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn wípé ẹni ibi ni wọ́n pé ọ̀dàlẹ̀ ni wọ́n a ò fẹ́ tẹ̀lé wọn lọ sínú ayé. Ọba adẹ́dá ọba ṣẹ̀dá wá sọ pé kó máa lọ pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Wọ́n ní kábíyèsí ká tún lè lọ àfi táwọn ọmọ ẹ̀dá adarí wọn bá ṣe àdéhùn fún wa wípé wọn ò ní pa wá jẹ. Ẹ̀dá adarí wọn wá lọ bá Ẹlẹ́dùmarè wípé jẹ́ kí ẹlẹ́yẹ tẹ̀lé wa wípé a ò ní pa wọn a ò ní ṣèkà fún wọn. Ẹ gbọ́ ìtàn yẹn dáadáa. Nígbà tó máa dé ilé ayé ọdún gorí ọdún oṣù gorí oṣù ẹyẹ ń ké bí ẹyẹ ekun ń ké bí ekun ọmọ ènìyàn ṣe kí ni ó ń fọhùn bí ọmọ ènìyàn. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà ìyàn kan mú láàrin ìlú. Ìyàn yìí mú débi pé bíbẹ̀rẹ̀ sí pa gbogbo ènìyàn àti ẹranko. Ó mà ṣe o. Àwọn ẹ̀dá adarí wọn wá lọ bá Láàróyè ògiri òkú ẹbúra tí ń jẹ́ Látọ́pa ẹlẹ́kùn sunkún Láàróyè ń sun ẹ̀jẹ̀ abániwọ́ràn bá òrí dá mo láìkì mọ́ ni ẹ pa. Ó máa fún ẹ ní solution ó máa tún fún ẹ ní bó ṣe máa sórí ibú wà wá fúnra ẹ ṣùṣe lé tó bá ṣe kí ni tó bá fẹ́. Èṣù máa pe onílé kó wá ṣe kí ni á pe olè kó wá jà á tún sọ fún onílé wípé olè ṣe kí ni olè ń bọ̀ ìwọ tó máa gbọ́ nínú ẹ̀ méjì ló máa jẹ lọ kó kan Èṣù. Nígbà tí wọ́n lọ bá Láàróyè ògiri òkú ẹbúra tí ń jẹ́ Látọ́pa wípé kábíyèsí bàbá ìyà ń mú kí ni ká ṣe. Èṣù wá rẹ́rìn ìyàn ebi ń pa yín. Ẹ rí àwọn ẹyẹ bàgẹ̀bàgẹ̀ tó lépo sára yìí kẹ́bẹ̀rẹ̀ ṣe pa wọ́n jẹ ni. Bí àwọn ọmọ ẹ̀dá adarí wọn bó ṣe sọ òkòlù àṣà nìyẹn.
bó ṣe bẹ̀rẹ̀ sí pa wọ́n jẹ nìyẹn bó ṣe bẹ̀rẹ̀ sí pa àwọn ẹyẹ jẹ nìyẹn ó bẹ̀rẹ̀ sí pa ẹyẹ jẹ wọ́n bẹ̀rẹ̀ sí pa ẹyẹ jẹ inú bá bí àwọn ẹlẹ́yẹ wọ́n bá padà sọ́dọ̀ Elédùmarè ọba dẹ́dà ọba ṣẹ̀dá wípé kábíyèsí bàbá àwọn ọmọ ẹ̀dá adarí wọn ti yí àdéhùn o ẹ̀dọ́ bá dẹ̀ dalẹ̀ ó máa balẹ̀ lọ ni gẹ́gẹ́ bí verse 2 odù yẹn ó sọ̀rọ̀ nípa ọ̀dàlẹ̀ Elédùmarè wá fún ọ ní agbára wípé ẹ̀yin ẹlẹ́yẹ máa lọ sínú ayé ilé tó bá ti kọjá ayé ẹ̀ nínú àwọn ẹ̀mẹ̀ dáadáa rún ẹsẹ̀ wọn bí ẹsẹ̀ ṣe kí sí ni bó ṣe ṣe sojú ṣùgbọ́n ẹjọ́ kí ló tẹ bá ti tẹ̀sí àgẹ̀rẹ̀ ẹni tí ò sẹ̀yìn tí ò ròyìn tẹ bá ṣe bí ọṣẹ ṣe sojú ọjọ́ náà lẹ máa kà ìdí nìyẹn ọkùnrin tí obìnrin ò bá ti fi ọ̀rọ̀ àdéhùn tó bá ti rí bí fi mú ẹ tó bá kù díẹ̀ kó pa ẹ́ àìsàn máa gbé obìnrin náà dé ṣùgbọ́n tí obìnrin bá ti lè rí bí fi mú ẹ wípé o ṣe àdéhùn fún ohun tó dẹ̀ jẹ́ lóòótọ́ obìnrin máa pa ẹ́ ó máa pa ẹ́ gbé kò sí kan tó máa ṣẹlẹ̀ so ìwọ ọkùnrin tó ń gbọ́ mi lásàálẹ̀ má ṣe àdéhùn fún obìnrin kankan ìbá ìjẹ́ ọmọ kékeré ìbá ìjẹ́ àgbà ìbá ìjẹ́ ìyá ẹ ìbá ìjẹ́ àbúrò ẹ ìbá ìjẹ́ ẹ̀gbọ́n ẹ ìbá ìjẹ́ ìyàwó ẹ bó bá ti jẹ́ obìnrin wo ẹnìtì tó bá fẹ́ bá sọ̀rọ̀ dáadáa Ọlọ́run ló fún ọba adẹ́dà ọba ṣẹ̀dá ló fún ọ ní authority láti deal pẹ̀lú àwọn ọmọ aráyé ta ló ọmọ aráyé àwa ọkùnrin ló ń jẹ́ ọmọ aráyé àwọn obìnrin gbogbo obìnrin pátá ló ń jẹ́ ẹlẹ́yẹ now verse 3 odù Ifá yẹn ó sọ̀rọ̀ nípa wípé tí ẹni náà bá ṣe ènìyàn kí ẹni náà mọ bí a ṣe ń tọrọ àforíjì ó ti sọ fún ìyàwó ẹ tẹ́lẹ̀ pé ò ní fẹ́ yàwó le nígbà tó sọ fún ìyàwó ẹ pé ò ní fẹ́ yàwó le nǹkan kan wá ṣẹlẹ̀ bí wọ́n sọ̀rọ̀ fún ẹ wọ́n sọ vision fún ẹ wípé ó yá o gbọ́dọ̀ lọ ní ìyàwó méjì wá lọ ní ìyàwó méjì tán ìyàwó ẹ wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kí ló yẹ kó ṣe. ó yẹ kó bẹ́ẹ̀ ni. ṣe bẹ́ẹ̀ mi lọ́kọ ọkọ ni ẹ ṣe bẹ́ẹ̀ mi ló bọ́ ẹ ṣe bẹ́ẹ̀ mi ló fìdí ẹ lẹ́yìn tó ti ṣèlérí fún ikú pa ẹ́ Ṣàngó pa ẹ́ lọ́jọ́ náà látọjọ́ yẹn lọ ẹ̀mí ọ̀dẹ mọ́ gbogbo nǹkan tó bá ṣe pátá ó máa wà successful torí pé wọ́n ló ṣe kíni wọ́n ló dalẹ̀ wọ́n ló yàdéhùn nǹkan tó lè gbà ẹ́ sílẹ̀ òun ni wípé kó bẹ arábìnrin yẹn tó bá wá yọnu má ṣe lọ tó bá lọ pé wọn ò yọnu lé obìnrin yẹn dànù. I come again. Do you understand the key? Yes, sir. Odù Ifá verse 3 yẹn bá wa sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ nípa wípé tí ẹni náà bá ṣe ènìyàn kí ọmọ bá ṣe kíni bá ṣe tọrọ àforíjì. Ní kòríta wo ti mọ̀ pé ìwọ ló jẹ̀bi. Má sọ wípé ìwọ ló ń bọ̀. Bóhun kó má jù báyìí lọ́kọ máa yẹn. Bẹ́ẹ̀ tú lójú wá ọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ìtùnú. Tó bá sọ pé láyé pé wọn bá ṣe o ní option o àfi kó fi ọmọ yẹn sílẹ̀ o ṣùgbọ́n èèyàn alágídí ọkùnrin tẹ́wàá ń tà yìí ẹ máa sọ pé fẹ́ ṣe bí ọkùnrin ẹ lọ sí bí ọkùnrin nínú sàréè wọ́n máa sin síwájú ìta ẹ láìpẹ́ náà obìnrin la pé obìnrin ò kì í dáríjì èèyàn tóbìnrin bá sọ pé kí ni yóò fẹ́ náà nìyẹn ó ní ibi téèyàn bá tẹ́ ìwọ tó ẹni tó lè take action lórí obìnrin ni ẹni tó purọ́ fún obìnrin ìwọ ló lè ní action lórí obìnrin tóbìnrin bá ti fi bí ọ̀rọ̀ mú ẹ tó bá ti grab ẹ pé ẹ ló ọkọ mi ṣé ò ní ṣe kíní yìí fún mi ṣó máa ṣe má wọ́ọ̀rì máa ṣe fún ẹ má wọ́ọ̀rì ẹ tó sọ pé ó máa ṣe yẹn bó o fẹ́ gbé ní gógó àbí o ti wà nínú ìdè má sọ àwọn obìnrin ló ń jẹ́ àjẹ́ kò sí ìkọ́mí tó ń jẹ́ àjẹ́ obìnrin gbogbo obìnrin àgbáyé pátá àjẹ́ ni wọ́n kọ́kọ́rọ́ ni mo fún yín lálẹ́ yẹn àwọn ọkùnrin tó bá mọ gbogbo kọ́kọ́rọ́ tí mo sọ yìí ìdí nìyẹn ẹ gbọ́dọ̀ sí awo kí ni ó pè ní awo torí ẹ mọ nǹkan tó jẹ́ awo ẹ kàn gbọ́ awo ó wà nínú ṣọ́ọ̀ṣì awo wà ní mọ́sálásí kí ni ó pè ní awo sẹ́mọ̀ wípé lẹ́yìn tó bá parí ẹ̀sìn wọ́n ní àwọn alàgbà fẹ́ ṣe meeting nǹkan tí àwọn alàgbà sọ tẹ̀yìn ọmọ ìjọ ò gbọ́ ló jẹ́ awo kì í ṣe pé wọ́n máa ń pààyàn níbi awo wà láàárín ọ̀rẹ́ àwọn wà láàrin ẹbí àwọn ọ̀rẹ́ mẹ́fà lè máa rìn kí àwọn mẹ́ta mú ara wọn wípé
ẹ jẹ́ ká jọ sọ ọkọ báyìí àwọn mẹ́ta gbọ́dọ̀ ṣe kíni wọ́n gbọ́dọ̀ bọ́ àwọn mẹ́ta dídí awo irú awo wo ni mo wá sọ pé kó ṣe awo èjì ogbè awo odù ifá kó mọ secret tó wà nínú ifá àṣírí tó pọ̀ jù nínú ayé inú ifá ló wà má yẹ kí parọ́ tàn ẹ́ wọ́n máa tàn ẹ́ ni kọ́kọ́rọ́ tó wà nínú ifá ni mo yọ sínú ìwé yìí àwọn kọ́kọ́rọ́ tó wà ń bẹ̀ àwọn kọ́kọ́rọ́ tí mo get nínú àwọn odù ifá wo ni mo yọ sínú ìwé tí mo select á lè easy fún wa láti understand ok àwọn kọ́kọ́rọ́ tó wà ń bẹ̀ àwọn key tó wà ń bẹ̀ ni mo sà jáde instead of kéèyàn máa ka story lọ títí ayé kọ́kọ́rọ́ tó wà ń bẹ̀ gangan tó máa wúlò fún wa la yọ síbí so now tó bá ti mọ àwọn kọ́kọ́rọ́ yìí wà lè mọ bó ti fẹ́ máa ṣe kíni bó ti fẹ́ máa ṣe ìgbésí ayé ẹ̀ now number 4 odù ifá yìí sọ̀rọ̀ tó pọ̀ o ó sọ̀rọ̀ nípa wípé kí ọkùnrin máa wá ojú rere ìyàwó rẹ̀ ẹnìkan fẹ́ bà yí ẹ jẹ́ ó lóun fẹ́ kọ̀yìn wa àtìyàwó ẹ̀ sí ìra from example now tíyàwó ẹ bá rí wípé o láìkí ọ̀rẹ́ ẹ ju òun lọ obìnrin máa pa á sẹ́wọ̀n pé ọkùnrin mi wà ó gbé ọ̀rẹ́ ẹ lórí ju ìyàwó ẹ lọ ẹ mọ̀ pé wà ọkùnrin mi wà ó gbé fámílì ẹ̀ lórí ju ìyàwó ẹ̀ lọ ẹ mọ̀ pé àwọn ọkùnrin bẹ́ẹ̀ wà ìyàwó ẹ̀ máa pa ẹ́ dànù kì í ṣe pé ó máa gbóògùn fún ẹ jẹ o ó máa rojọ́ pa ẹ́ ni o wọ́n ní ká bọ eégún lé abọ́ eégún lé ẹbọ kò ṣe kíni ẹbọ kò fín wọ́n ní ká bọ òrìṣà àjà àbòrìṣà àjà ẹbọ kò gbà wọ́n ní ká bọ olúbọ̀bọ̀ tí libọ̀ bàbá ẹbọ ìyàwó ẹ̀ máa fẹnu pa ẹ́ o gbúdọ̀ nífẹ̀ẹ́ anybody ju ìyàwó ẹ̀ number 1 ẹni ìyàwó tó bá ti mọ̀ pé o lè nífẹ̀ẹ́ lè ṣe kíni lè dànù pé o ṣe mọ́ sọ̀rọ̀ mi yé yín àwọn kan máa tàn ẹ́ o wípé you me and my má mà dá wọn lóhùn òun àti ọkọ ẹ̀ máa ní òun àti ìyàwó ẹ̀ máa ní ókè o jọ o ta ló ń sùn lé láyà ìyàwó ẹ̀ ni ta ló fún ẹ lóúnjẹ ìyàwó ẹ̀ ni lẹ́yìn ọlọ́run ta ló kàn ìyàwó ẹ̀ o lè sọ pé ìyá àbí táàmù tí ìyá ẹ jẹ́ ọlọ́run ẹ táàmù tó ti níyàwó ni tó bá ti gbọ́ kó lọ gbọ́ lénìí lẹ́yìn ọba tó dá ayé àti ọ̀run ó kan bàbá ẹ lẹ́yìn bàbá ẹ ó kan ìyá ẹ mẹ́ta ẹni bọ̀ lọ́dọ̀ ti tèmi lẹ́yìn ọba tó dá ayé àti ọ̀run ó kan ìyá ìgbà ló ẹsẹ̀ wá kan bàbá sọ pé mo gbé ìyá síwájú torí wípé kí ni bàbá mi fún ìyá mi lóyún ni àbí èmi inú ìyá mi ni mo wà lọ́sàn-án lóru lálẹ́ ìyá bàbá mi lè jáde lọ kí ìyá mi lo oògùn kó sẹ́mi dànù àbí kò lè ṣe kò sọ pé oyún ti bàjẹ́ o ṣé o fẹ́ lọ pàdé ni ṣé o sọ fẹ́ pé o lo oògùn ni lẹ́yìn ọlọ́run ẹ̀yà ló kàn lọ́dọ̀ ti tèmi because àti dé ilé ayé ẹ ọwọ́ ẹ̀yà ni tí o bá fẹ́ kó wá ọwọ́ ẹ̀ ni tó bá fẹ́ bí ọ lè pàkàtà dé máa kórè ẹ fọ́dànù ìyá so premises tó fi wà lọ́dọ̀ ìyá ẹ̀ yẹn tí ó di 18 years ìjọba bá ti marry báyìí pé ó ti níyàwó ìyàwó ẹ̀ ti padà sí ipò ìyá ẹ̀ whether you like it or not ìdí rèé o sọmọ pé ìyá ẹ̀ lágbára ẹ̀ wà ọ̀rọ̀ ìyàwó àti ìyá ó dàbí ọ̀rọ̀ president Buhari àti Tinubu ni sáwọn pé nígbà tí Buhari wà lórí oyè ó lè pàṣẹ nígbà ìta ló ń pàṣẹ Tinubu náà ò bọ́rọ̀ ìyàwó àti ìyá ṣe jẹ́ nìyẹn because ìyá ẹ nígbà tó wà ní ìkápá ẹ̀ ó lè ṣe é bọ́ sẹ́sẹ́ sí kíni ta ló wà ní ìkápá ẹ̀ báyìí ọwọ́ ìyàwó ẹ lè rọ ẹ pa ó lè poison ẹ tó bá dùn wípé obìnrin yìí ò lè trust ẹ mọ́ ṣé kíni lè dànù má bọ́ obìnrin máa ṣe manage ìfẹ́ wípé jẹ́ kí n máa manage ẹ̀ mi ìmọ̀jọ́ tí ẹ máa dàbí èmi òfin méjì ni òfin méjì àti partial lè máa ń lò níjọba tọba Solomoni ẹ̀lú arábìnrin nǹkan bá ẹ̀ lọ́ba Solomoni fẹ́ ṣé wo lè ṣe àbí kó máa ṣe kíni kó máa lọ kò sí wípé ó máa change later torí obìnrin ò kì í change ṣùgbọ́n nǹkan tó kó bá ọ̀pọ̀lọpọ̀ nínú ilé ní ni wípé as times going on obìnrin máa ṣe kíni
ó máa change ẹ máa para yín ẹ máa fúnra yín ní headache tó bá ti lè tẹ̀lé òfin ẹ jẹ́ kó máa ṣe kí ni jẹ́ kó máa lọ má manage ẹ̀ sẹ́rí ẹ̀yin ọkùnrin tẹ́ máa ní problem yẹn jù ẹ̀yin ọkùnrin tó jẹ́ wípé tẹ́ bá toast obìnrin tó kì í gbà tẹ́ máa wàhálà tó máa gbà tipa obìnrin máa àfojú ẹ̀ kan máa bo mi ò kì í toast obìnrin ẹ̀ méjì hello woman yìí mo dẹ̀ like ẹ o ṣé a lè máa fẹ́ra ó ní kó ń sì lọ máa ro hello woman wọn kì í ro ọ̀rọ̀ mi ò ráyè I don't have time mo lè má padà wá lọ́la so rose ṣé o máa ṣe àbí o ṣe mi ò ṣe bye bye mo máa ṣe mo fẹ́ ṣe àbí oníbẹ̀ ni òfin mèrè àti lànà ìjọba mẹ́díà àti pàṣíà ní ilé ọba Solomoni kan o ìyàwó mi ò kì í lọ́rẹ̀ẹ́ o nílé ọba Solomoni o ìyàwó mi ò kì í tọ́jú bọlé o òfin mi ìyàwó mi kò kì í bá mi sọ̀rọ̀ bíi pé ó ń bá àbúrò ẹ̀ sọ̀rọ̀ o tó bá ti mọ̀ pé mo kéré jọ tó lè respect má yẹ kí n dú ẹ o torí lẹ́yìn tí bá dú ẹ tó bá disrespect mi wo ti sí ọkọ fẹ́ wà èmi ní ọkọ tí wọ́n fi ń ṣàdúrà fún ọkọ fóbìnrin torí ẹ bá ṣe kíni tó bá pé èmi ní àsìfẹ́ ọkọ fóbìnrin tó bá ya wèrè wàá regret pé ó lọ́kọ kò dẹ̀ sí nǹkan tí mo lè ṣe fún ẹ láyé kò sí nǹkan tó lè ṣe fún mi tó lè ṣe lára mi torí pé mo ṣe kíni mo ti sọ òtítọ́ fún ẹ láti ìbẹ̀rẹ̀ nǹkan tí mo fi mú obìnrin nìyẹn kọ́kọ́rọ́ mi nìyẹn kí tún gorí ẹni máa ti ka ìwọ mi fún ẹ kó wọ́n bá sọ pé lẹ́yìn tó dó mi tán ó ló fẹ́ máa ṣe kíni ló fẹ́ máa tàn mí nǹkan báyìí lèmi máa ń gbà nǹkan báyìí lèmi ò lè gbà òtítí kọ́kọ́rọ́ yẹn ó sọ nípa wípé kí ọkùnrin máa wá ojú rere ìyàwó rẹ̀ so kí ló fẹ́ fi wá ojú rere ìyàwó ẹ ikọ̀ ẹyọ kan péré ni obìnrin hate orogún gbogbo obìnrin pátá ni gbogbo kí ni mo gbé gbogbo obìnrin wọn ò fẹ́ ráìbà ṣùgbọ́n kí ló lè fi ṣẹ́gun ẹ̀ ní wípé kó ti sọ fún láti ìbẹ̀rẹ̀ ẹ̀lú arábìnrin èmi ló fẹ́ yìí kọ́ o dòdó màá máa lè mí o èmi máa dóbò o mo dẹ̀ máa fẹ́ yàwó mo lè fẹ́ 100 mo lè fẹ́ 1 billion ó dẹ̀ omi kí ni máa fẹ́ o ò lè bèrè lọ́wọ́ mi lọ́la pé kí ni ìdí tí mo fi fẹ́ tó pay ẹ àbí kò pay ẹ ó yàtọ̀ sí wípé kí n ti purọ́ fún ẹ tẹ́lẹ̀ wípé mi ò ní fẹ́ yàwó lé ẹ kó wá wọlé tán kẹsàn wá sọ pé ìyàwó mi ò ní bínú ni babaláwo kan lórí ìran fún mi àfáà kan ló jíṣẹ́ fún mi pé kí lọ fẹ́ yàwó wàá lùgbàdì ayé tóbìnrin bá sọ fún ẹ pé kó go ahead nìkan ló ní right tó bá sọ fún ẹ pé ò gbọdọ̀ ṣe tó bá lọ ṣe ó máa tẹ́ torí ẹyin lóhùn tó bá ti bọ́ kò ṣe sí ni kò ṣe sàmọ́ gbogbo kan ṣiṣẹ́ pẹ̀lú kan tó sọ jáde lẹ́nu ẹ̀ mi ò kàn fẹ́ dáhùn sí ọ̀rọ̀ bọ̀bọ̀ tó kú lọ́jọ́ mẹ́ta yẹn ni kí lórúkọ tó ń pè sánkú kí lè túmọ̀ sánkú kéèyàn sánkú àbí kí lè túmọ̀ kí ló jẹ́ sánkú zadi ni àbí ẹ̀sì máa ní sánkú what is the meaning of sánkú ẹ mọ̀ pé orúkọ máa ń rò èèyàn bó ṣe yé mi sí orúkọ ẹni pé kéèyàn sánkú bẹ́ẹ̀ ni so èmi sẹ́wọ̀n pé nígbà kan mo ń jẹ́ ta ló fẹ́ kú bàbá àgbà wọn ta ló fẹ́ kú ni mo béèrè mi ò sọ pé mi fẹ́ kú ta ló wọ́n bá wọn kó fẹ́ kú kẹ̀gbógun tì mí so orúkọ tá a máa ń jẹ́ yìí ó máa ń ro ènìyàn ẹ lọ ṣàkíyèsí àwọn tó bá ń jẹ́ David wọ́n máa ní problem ẹ lọ ka ìtàn David nínú Bíbélì náà ẹ lọ ka ìtàn David nínú Bíbélì ẹ lọ ka history ẹ nínú Bíbélì orúkọ máa ń ro ènìyàn wọ́n lè lówó wọ́n lè ní anything but wọ́n máa ní problem wọ́n lè ní problem wọ́n máa lórí problem lórí ọmọ wọ́n ní problem lórí ìyàwó no ṣé David ní lórí problem lórí ìyàwó ni no kò ní problem lórí ìyàwó àwọn ọmọ ẹ̀ kàn kú ni àwọn ọmọ David nínú Bíbélì Absalom kú àbí kí lórúkọ ẹ̀ Simeoni ó kú kí lórúkọ ọmọ ẹ̀ tó tún kú yìí
ọmọ ẹ̀ tó lọ dótámárì àwọn ọmọ ẹ̀ méjì bẹ̀rẹ̀ sí dóra wọn ìyẹn ọmọ Dáfídì àdúrà gbé so anybody tí o bá fẹ́ kí Ọlọ́run ṣe títí ẹ̀ bẹ́ẹ̀ èkó tó máa ṣe rèé sẹ́wọ̀n pé ó ní ìkọ́ tí Dáfídì ṣe kó lórí pé orúkọ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí o ní hùwà tí Dáfídì hù Dáfídì lọ gba ìyàwó léyàwó ni ó lọ dóyàwó léyàwó kí Dáfídì lọ́mọ ẹ̀ fi kú ó gba ìyàwó òrè àyà tó pa ọkọ ẹ̀ so tó bá ti mọ̀ pé ayé ọ̀fẹ́ rí bí ti Dáfídì má hùwà bí Dáfídì tó bá ti ń jẹ́ Joseph wọn kó máa ṣẹ̀wọ̀n kó tún sóríire bẹ́ẹ̀ ni tó bá fẹ́ jẹ́ Joseph rẹ́dí àti ṣẹ̀wọ̀n kó tún sóríire ayé gbọ́dọ̀ gbógun tìyẹ́ bí pé kán pa ẹ́ wàá dé ọ̀nà ọ̀run kó bọ̀ kó tún sóríire ọba Solomoni nìkan ló ráyé wá ìyẹn kẹdá wàhálà fún àwọn ọmọ ẹ̀ àìná Abigail ṣe mí púpọ̀ àìná Abigail ṣe mí àtàwọn Dàmọ́lá àtàwọn àkó àtàwọn tí mo bí tí mi tiẹ̀ mo bí tán wà ọmọ ti pọ̀ àìná àwọn ọmọ yẹn ló ṣe mí Solomoni gbádùn kú gbèrègèdè ni ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀ ló bá jìyà gbogbo ẹ̀ṣẹ̀ kọ́lọ̀ kó ṣàánú fún gbogbo wa so now orúkọ máa ń ro ènìyàn gan mo gbárìsà sí orúkọ because ìjọ tí mo bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀rìn ọba Solomoni yẹn láyé mi yí padà kí lórúkọ tí gbogbo ìgbà mọ̀ mi sí tẹ́lẹ̀ mọ̀ mi ò jẹ́ Solomoni tí bàbá mi sọ mí bàbá mi ló sọ mí ní Solomoni bàbá ìyá mi ló sọ mí ní Adékúnlé èmi ló sọ àmì ní ta ló fẹ́ kú bàbá àgbà worldwide ìgbà tí mo jẹ́ ta ló fẹ́ kú ikú ni mo wá kiri títì ká máa wọ̀ kadà kiri ká máa gbé kábúkábú òfò kiri títì ta ló fẹ́ kú 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 ìjọ títí bí Joshua ti sọ fún mi pé ọba Solomoni máa jẹ wọ́n dẹ̀ wọ́n máa rí àpẹẹrẹ ọba Solomoni yẹn all over the world orúkọ yẹn rò mí so there is power in name orúkọ tó ń jẹ́ there is power there tó bá fẹ́ jẹ́ orúkọ mo ti sọ fún yín wádìí orúkọ tó bá fẹ́ jẹ́ dáadáa kì í ṣe pé kò jẹ́ orúkọ ok kí lórúkọ tiẹ̀ Michael èrò ọ̀run àmọ́ history ìyẹn bóyá kò lóko bóyá obìnrin ni o bóyá ọkùnrin ni Michael o a ò mọ̀ bóyá àròbó o bóyá olóko àbí orángẹ́lì rí bóyá ọkùnrin ni bóyá obìnrin Michael a ò mọ̀ Fẹ́mi àbí David lórúkọ àbájọ olùpẹpẹ àjà kákáká lọ séèjì orúkọ yẹn mẹ lọ kó lọ séèjì orúkọ kó jẹ́ Dáfídì mọ́ kí ni wọ́n wí sọ pé ò jẹ́ Dáfídì bọ̀ má purọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wo dóyàwó níyàwó rí jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ká lè tú ẹ sílẹ̀ lálẹ́ yìí ìyàwó níyàwó ìyàwó ilé pé nígbà ẹ̀mọ̀ tí ó ti dóyàwó níyàwó rí jẹ́wọ́ hallelujah hallelujah eriwo ó mà ṣe o sẹ́ẹ̀rí ìsìtàsílẹ̀ alẹ́ yìí ìsìtúsílẹ̀ ni kí ni mo gbé fún ẹni tí òye bá yé ìsìn alẹ́ ẹ̀sìn eriwo tá ṣe lálẹ́ yìí ìtúsílẹ̀ ni nípasẹ̀ orúkọ ẹ mo lè fi sọ̀rọ̀ fún ẹ gan tó bá sọ fún mi pé ó ń jó orúkọ kan mo lè fi sọ vision sínú ayé ẹ ó ní history tó back Dáfídì ó ní history tó back Daniel ó ní history tó back Ẹ́sítérì Ẹ́sítérì lórúkọ kí ni ìtàn ẹ fi yàtọ̀ sí Ẹ́sítérì inú Bíbélì kí ni Ẹ́sítérì kọ́kọ́ lọ sí Krombe 5 kí ló wí kí ló Ẹ́sítérì lọ sí ó lọ fa bọ́ ni ó gbàdúrà fún ọmọ ṣerú ó kẹsẹ̀ ìrọ̀ jẹ́ afọ abáfẹ́ kó tó dìpọ́ máa dìyàwó afọ abáfẹ́ kú kó tó dìpọ́ máa sóríire kò ní ṣàdúrà ọ̀nà tí ẹ nìyẹn àwọn máa kọ́ fa bọ́tọ́ máa kọ́ ṣẹrú wọ́n ṣe house girl house boy
yes ìgbà náà àṣẹ wá sórí ire wọ́n àṣẹ wá padà láàánú mi ò mọ̀ kí lórúkọ tiẹ̀ sọ̀rọ̀ ilé mo bá yọ kí lórúkọ báìbù ẹ òun lórúkọ báìbù Victor sí bíbélì o English name lásán ni Victor Michael kí lórúkọ tiẹ̀ David wọ́n máa lọ gbàdúrà but má dùn ìyàwó léyàwó ṣé ọmọ ẹ ló jẹ́ David kàbí wọ́n ìwọ ń kọ́ kí lórúkọ ẹ tó bá jẹ́ David nǹkan tó ò ní fi ní problem David má dùn ìyàwó léyàwó ìjọ tó bá ti gorí ìyàwó léyàwó gbogbo ọ̀rọ̀ orúkọ ìṣe ló dàbí kí ni mo lè pè ìṣe ló dàbí code ẹ máa gbọ́ mi o ìṣe ló dàbí code àbí kò yé yín ìjọ tó bá ti lọ sí ẹ̀kọ́ tẹ́nìyẹn ṣe code á kàn hàn sórí láìfọ ẹni ogun tẹ́nìyẹn fèsì àbẹ̀rẹ̀ sí yọ wá ní one by one má ṣe ní kókó tó bá mọ̀ pé ó ń jórúkọ ẹnìkan nínú bíbélì lọ ka ẹ̀tàn ẹnìyẹn ìwà wèrè tẹ́nìyẹn hù má ṣe kíni bí ò bá ti hù kò sí kò tó máa ṣẹlẹ̀ sí ẹ bọ̀ ìjọ tó bá ti rawọ́ lé Solomon lórúkọ mi náà orúkọ tí a tó sọ mí nìyẹn ọba Solomon ní dóbò ó gbádùn kú ni but ó wá dá wàhálà sílẹ̀ fún sọ́rọ̀ àwọn ọmọ ẹ̀ tàbí kò yẹ Solomon gbádùn kú gbogbo ìgbésí ayé ìgbádùn ni but àwọn ọmọ ẹ̀ ló jìyà ẹ̀ṣẹ̀ títí ẹ̀ irúfẹ́ ìwọ tó ń jẹ́ Mósè yìí báyìí wo ti mọ̀ pé wo máa ṣẹ́fẹ́ lòmí ìjẹ ni torí Solomon Mósè òun ló lọ kó àwọn Mósè láti ilẹ̀ Ísírẹ́lì tó fẹ́ kó wọn lọ sí ilẹ̀ Ọlọ́run sọ pé kò ní wọ àṣedànù ní Mósè so tó bá jẹ́ Mósè ìṣẹ́gun ẹ̀rẹ́ ìṣẹ́gun tó lè ṣe fún Mósè rèé kí ni Mósè ṣe Mósè gbéraga ni tí o bá ti gbéraga o lè ní problem tí o bá jẹ́ Ísákì wọ́n ti mọ̀ pé tó bá dá arúgbó ojú ẹ̀ máa fọ́ Isaac wọ́n dẹ̀ máa bí àwọn ọmọ ní jìbìtì yes tó bá jẹ́ Isaac tí o bá jẹ́ Sámúẹ́lì wọ́n máa là wọ́n máa lu wà lókìkí but àwọn ọmọ dáadáa ló máa bíjọ bó ṣe ṣẹlẹ̀ sí Samuel nínú bíbélì nìyẹn kí ló ṣe so nǹkan tí ò ní fi ṣẹlẹ̀ òun ni wípé o gbọ́dọ̀ ní action bí ọba Solomon o gbọ́dọ̀ gbọ̀jẹ̀gẹ̀ o gbọ́dọ̀ máa jẹ́ ẹni tó máa ń fọwọ́ra rí ọmọ o gbọ́dọ̀ ní action lórí ọmọ nǹkan tó kó bá Samuel nìyẹn Elijah ò bímọ mi wá mọ̀ Elijah wòlíì ni kò ní history nǹkan tá a kò gbọ́ ni pé ó jẹ́ wòlíì ó dẹ̀ ṣiṣẹ́ takuntakun Ọlọ́run dẹ̀ fi kẹ̀kẹ́ gbé lọ sí òkè yà ọ̀bọ̀ pé ó níyàwó kò ní ìtàn ìgbésí ayé kankan so Daniel ìyẹn náà máa jagun kú ni láti inú òkè ní bọ́ sínú iná láti inú iná láti inú ogun bọ́ sínú ogun but ẹni ogun tó bá ti face ó máa borí Benjamin àwọn àpáta ńlá nìyẹn Benjamin àwọn ènìyàn MC Olúọmọ nìyẹn tó bá ti jẹ́ Benjamin Bíbélì sọ pé Benjamin máa fa ìkòkò ya wípé òun ló máa fi agbára ló máa fi gba owó ẹ̀ àwọn ló máa gba owó ìrìta yes àwọn agbowó òde tàbí kó jẹ́ sójà àwọn tó máa àwọn ajagun gbalẹ̀ iṣẹ́ Benjamin nìyẹn whether you like it or not you must give him àwọn tó máa fi agbára gba nǹkan lọ́wọ́ ènìyàn nìyẹn yes àwọn agbèrò ní láìní títí wọn tó máa fi là tó máa fi lu Benjamin Bíbélì sọ pé ọrùn ẹ̀ máa wà lọ́rùn àwọn arákùnrin rẹ̀ má sí Benjamin èèyàn pàtàkì ni o akọni lójú ogun àjàmùrágbó lóde àgbà so ìwọ tó bá jẹ́ Solomoni tó bá jẹ́ Abrahamu wọ́n mọ̀ pé ó máa fi ìyàwó ẹ̀ ṣe bísínẹ́sì wàá lọ ta ìbò ìyàwó ẹ̀ máa fi gbọ́ contract torí òbò Sarah ni Abrahamu fi soríire lọ́nà wọn sá. Ka Bíbélì ní èwo ni question ìgbà tí Abrahamu òun àti Sarah tó ń lọ sí ilẹ̀ Íjíbítì ó sọ fún ìyàwó ẹ̀ pé
ìlú tá ń lọ yìí o má sọ pé ìyàwó mi ni ẹ, sọ pé àbúrò mi ni ẹ. Nígbà tí ọba Egypt gbọ́ pé ó dé, tí àwọn ìjòyè rí Sarah pé yé ìdí rèé, ẹ̀yàn rèé, ọmọ ló pọ́n yìí, kí ló dé? Wọ́n lọ sọ fún ọba wípé kábíyèsí àlejò kan wà àárín ìlú wa, ó mú àbúrò ẹ̀ dání. Bíbélì sọ pé kí wọ́n lọ pe Sarah wá. Nígbà tó pe Sarah wá, ojú Abrahamu ni kábíyèsí fi ń fọwọ́ pàdé Sarah tó ń tẹ̀yìn ẹ̀ pé ọmọlẹ́yìn ẹ̀ ṣe lélelele yìí. Bíbélì wá sọ fún wa wípé torí ti Sarah, ọba Egypt bẹ̀rẹ̀ sí ṣe ìkẹ́ Abrahamu. Ó fún ní ràkúnmí, ó fún ní àgbò, ó fún ní ìbákasẹ, ó fún ní àwọn ẹrú. After some days, nígbà tí Bíbélì fẹ́ cover àárín yẹn, kò mọ̀ wípé èmi ti jájú òun lọ kí Bíbélì. Ó ní Ọlọ́run yọ sí ọba Fáráò ní òru wípé arábìnrin yẹn ò gbọ́dọ̀ ṣe kí ni, ò gbọ́dọ̀ fọwọ́ kan lẹ́yìn tó ti tẹ̀yàn wèrè tán, ò gbọ́dọ̀ fọwọ́ kan nítorí pé ìyàwó arákùnrin yẹn ní í ṣe. Nígbà tí ọba yẹn máa dá Sarah padà fún Abrahamu, gbogbo nǹkan tí ọba yẹn kó fún Abrahamu kò fi ilẹ̀ oko lọ. Kí ló fi gba gbogbo kíní yẹn? Òbò ìyàwó ẹ̀. Ó máa fi ìyàwó ẹ̀ gba contract tó bá jẹ́ Abrahamu. Ìyàwó ẹ̀ ló máa tà tó máa fi sóríire. Òbò ìyàwó ẹ̀ ló máa tà fún àwọn big man tó bá ń jẹ́ Abraham. Ẹ ka Bíbélì dáadáa. Tó bá jẹ́ Dáfídì, àtúpadà sọ́dọ̀ Dáfídì, bó bá jọba gan wàá jagun kú. Ogun ni all the time, wàhálà ni. Olówó, olókìkí, ó ní everything, but kò ní àlàáfíà, wàhálà ni all the time. Láti inú ogun kan bọ́ sínú ogun kan ni. Ọlọ́run ṣàánú fún ẹ̀yin Dáfídì. Àmín Jésù. Deborah, ta ni Deborah? Àjà, wòlíì ni Deborah. Wòlíì ni Deborah. Nǹkan tí Bíbélì sọ nípa Deborah ni, is a prophet. Ẹ jẹ́ ká ka odù Ifá wa délẹ̀. Esther wọ́n máa ṣe house girl kó tún lè sóríire. So that is it. Number 5, odù táǹkì lọ. Gabriel olóko. Gabriel, áńgẹ́lì ni Gabriel, wọn kì í ṣèrò ayé. Wọn ò ní tàn kí Gabriel. Noah. Noah. Àbí kẹ́ lọ máa ṣiṣẹ́ ọkọ̀ kíkan o. Kẹ́ lọ máa kan ọkọ̀ kiri. Johanu, ìwọ tó bá ti ń jẹ́ Johanu, wọ́n máa padà bẹ́ orí ẹ sójú ògún. Wọ́n padà bẹ́ orí Johanu dànù ní Bíbélì. Nígbà tí arábìnrin kan lọ jó fún ọba Herod ní ọjọ́ ìbí. Bíbélì sọ pé nígbà tí ọmọ náà jó, Herod wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé kó béèrè kan tó fẹ́ pé ó máa fún. Bíbélì sọ pé ọmọ náà lọ bá ìyá ẹ̀. Johanu kan ti wàásù òfò tẹ́lẹ̀ nípa ìyá ẹ̀ yẹn tó ní ó ti ń bí ìyá ẹ̀ torí pé ó gba ìyàwó arákùnrin rẹ̀. Ìyá ẹ̀ wá sọ fún ọmọ ẹ̀ pé kó lọ sọ fún ọba wípé kó gbé orí Johanu sínú àwo pọ̀kọ́ yìí wá. Tó bá jẹ́ Johanu máa padà bẹ́ orí ẹ̀. Wọ́n máa bẹ́ orí ẹ̀ dànù ni. So wàá gbàdúrà kó kú láìsí ẹ̀jẹ̀. So Pétérù, orí Pétérù la máa kọ́ ìjọsìn lé, ṣùgbọ́n Pétérù onírọ́ àgbáyé ni, oníjìbìtì ni. Ó promise Jésù pé mi ò ní ṣe ọ̀dàlẹ̀ Jésù, ọ̀dàlẹ̀ ní Pétérù. James onítàn. Stephen, wọ́n máa padà sọ ẹ́ lókúta pa ni. Wọ́n padà sọ Stephen lókúta pa ní Bíbélì ni. Samson kọ́, wọ́n máa jẹ́ alágbára ènìyàn, but ojú ẹ̀ máa padà fọ́ nígbẹ̀yìn ọjọ́ ayé. Sí àwọn pásítọ̀ yóò kí ń ka Bíbélì kó tó sọ yín lórúkọ ni. Samson alágbára ni. Ó dẹ̀ ń dó gbà nínú olóṣó. Àsínwín ni mọ̀ nìyẹn. So ó ń dó gbà nínú olóṣó, ṣùgbọ́n ojú ẹ̀ padà fọ́ ni. Pọ́ọ̀lù tó dá padà dé wà á kọ́kọ́ ya ẹ̀ hànà. Lẹ́nu wọn wá ya ẹ̀ hànà, wà á ṣe wá di àyànfẹ́ Ọlọ́run. That is Paul. Saul tó padà di Paul. Victor ní story nínú Bíbélì, kò sí kò tó jẹ́ Victor. Solomoni, mo ti sọ̀rọ̀ Solomoni fún yín. Solomoni máa gbádùn kú nípò táwọn ọmọ ojú wọn máa kàn máa bó àwọn ọmọ tó bá bí. Ebenezer ò sí ní Bíbélì. Ta ló jẹ́ Ebenezer? Kò sẹ́ni Ebenezer ní Bíbélì. Àìsáyà wòlíì làwọn yẹn. Joseph wà kọ́kọ́ sẹ̀wọ̀n kó tún sóríire. Mo ti gé wọn mi jẹ. Last number 5. Ẹ jẹ́ ká padà sínú odò Ifá wa.
Number 5 ó sọ̀rọ̀ nípa kí àwọn ọmọ kí wọ́n máa wá ojú rere ìyá wọn. Ṣé ó ṣe dáadáa fún ìyá ẹ? Bẹ́ẹ̀ni o. Tó bá fẹ́ gbádùn ìyá ẹ dáadáa, lọ jí mọ́mì ẹ láago 2 òru, aago 1 òru. Kó béèrè lọ́wọ́ ìyá rẹ pé kí ló fẹ́? Kí ni nǹkan tí mo lè máa fi ṣe fún ẹ tọ́nà mi máa fi máa là? Ìyẹn wọ́n tó bá sì níyàwó. Tó bá fẹ́ rójú rere obìnrin, aago 1 òru ní kó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Obìnrin. But àwọn obìnrin kan wà tó ya ẹ̀ hànà tí wọ́n ò ní fẹ́ bá ẹ sọ̀rọ̀. Irú àwọn obìnrin yẹn kó tó di pé máa sùn lálẹ́ ò ní jẹ́ kó mọ̀. Ṣé máa bí dá ìdàbò àdá abidá lẹ́ máa rà kì í ṣe lẹ́nu tó ró. Ẹ tọ́jú ẹ̀ sábẹ́ bẹ́ẹ̀dì. Ẹ wá gbé bẹ́ẹ̀dì lé lórí, bọ̀ tó gbọ́dọ̀ wà níbi tó ń gbé orí sí. So tó bá ti wá di lóru wàá jẹ́ kó sùn. Wàá jókòó ká wàá ta kété, wàá máa wo idán tó máa pa. So inú idán tó bá ń pa yẹn wàá ti rìkọ́dù ẹ̀ gbogbo ẹ̀ sílẹ̀, àti rìkọ́dù ẹ̀ sí mẹ́mórì àbí kó ṣe fídíò ẹ̀ àbí kò yẹ. So tó bá ti ṣe fídíò ẹ̀ tó bá tilẹ̀ bá ti mọ́, tó bá ti di òru ọjọ́ kejì wàá lọ bèrè lọ́wọ́ ẹ̀ pé ìyàwó mi kí ni mo lè ṣe fún ẹ gangan tọ́nà mi máa fi là, kí ló fẹ́? Kò sí nǹkan o, ṣé àjẹ́ ni mí ni, ṣé oṣó ni mí ni, ṣé èmi ló ń ṣe ẹ́ ni. Fídíò ẹ̀ àná rè fídíò ẹ̀ rí ó yá sọ fún mi kí ló fẹ́ gangan. Tó bá ti já ẹ sí àṣírí yẹn, but obìnrin tó bá máa ṣe bẹ́ẹ̀ fún ló dáadáa kó tó ṣe. Kì í ṣe obìnrin tó lè lé dànù mọ́ láyé o. Obìnrin tó bá fún ẹ ní àṣírí tó bá padà lé wọn ló bá pa á. Obìnrin bá mọ̀ pé o ò tí ì rẹ́dí àti fẹ́ má ròdàn yẹn fún ẹni, o mọ̀ pé ẹni mo fẹ́ ní kò dẹ̀ sí nǹkan tó lè ṣe fún mi láyé tí mo lè fi ilẹ̀ ni kò ṣe fún o. Kì í ṣe tó o lè kọ̀ ṣe fún sá má ṣe o. The last one of the program today is ẹlẹ́yẹ ọ̀sálẹ̀ ló sọ̀rọ̀ látàárọ̀ o. Ó sọ̀rọ̀ nípa ẹlẹ́yẹ àti ènìyàn. Ìtọ́ta sọ láàárọ̀ lákọ̀ọ́kọ́ ẹ̀ kan. So nǹkan tí àwọn odò Ifá yẹn sọ nìyẹn. Nǹkan tí àwọn òyìnbó wá gbà lọ́wọ́ wa lọ nìyẹn pẹ̀lú Bíbélì àti Koran. Tí wọ́n ní ẹ gbọ́dọ̀ rántí àṣà àti ìṣe yín. Nǹkan tí àwọn bàbá yín tó ń gbìn sílẹ̀ fún yín wọ́n ní ẹ gbọ́dọ̀ rántí mọ́, wọ́n ní èsùn ni, wọ́n ní nǹkan burúkú ni, wọ́n ní ẹ gbọ́dọ̀ ká má. Òdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ nínú yín fi ń pa tí ẹ̀rọ náà lọ. Ọmọ tó bá fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀ ọmọ àlè ni. Ìlú bàbá mi ni mo wà yìí àbí? Ìlú tó ń bí ọba Solomoni sí rèé tó ń forí mi sọlẹ̀ sí. Àwa kì í sá fún àjẹ́, àwa máa ń dó tí àjẹ́ sórí ire ni. Torí èmi ò bàjẹ́ jà, èmi máa ń wá ẹ̀yọ́nú wọn ni. Ṣé wọ́n máa ń so oògùn ẹ̀yọ́nú? Máa so oògùn ẹ̀yọ́nú all the time. Ní babaláwo tó bá fẹ́ ṣe fún ẹ, àfáà bá fẹ́ ṣe fún ẹ, bí wòlíì bá fẹ́ ṣe fún ẹ, sọ pé ẹ̀yọ́nú, jẹ́ kí ẹ̀yọ́nú máa pọ̀ nínú iṣẹ́ ẹ. Ẹ̀yọ́nú asínà, ẹ̀yọ́nú asínà àti agbélépọ̀tá. Because tí ayé bá ti ń yọ́nú sí ẹ tọ́nà ẹ bá ti ṣe kíni, àwọn èèyàn máa ṣe kíni, wọ́n fẹ́ gbógun tì ẹ́. Ẹ má gbàgbé pé mo sọ pé mo lọ sí mítìnì àwọn àjẹ́ níjẹta. Ìjẹta mo lọ sí mítìnì àwọn àjẹ́ láago 2. Àwọn àjẹ́ sọ fún mi wípé ní báyìí pé àwọn ọ̀pá ọmọ àgbàlagbà pé ẹ̀jẹ̀ àwọn àgbàlagbà yẹn pé ó ń gbóná lẹ́nu wọn wípé àwọn kéékèèké náà fẹ́ máa jẹ báyìí. Ìwọ tó bá ń gbọ́ mi nínú ilé tó ń gbọ́ mi lóko, ẹ lọ dira fún àwọn ọmọ yín wẹ́wẹ́. Ẹ̀yin ti lè dira fún ara yín tẹ́lẹ̀, ẹ lọ dira fún àwọn ọmọ yín, ẹ lọ dira fún àwọn ọmọ yín ìkókó, àwọn ọmọ yín láti ọmọ 18 years wá sísàlẹ̀, láti ọmọ 20 years wá sísàlẹ̀, ẹ lọ dira fún wọn. Ẹni káwọn babaláwo ṣiṣẹ́ gidi fún wọn, ẹni kò dira fún wọn gidi, kì í ṣe dáa kékeré. Kò sí owó tó fẹ́ ná lórí ọmọ tó fẹ́ fi dira fún ọmọ tó fẹ́ tó owó tó ti fi bọ́ láti kékeré o. Ẹ lọ dira fún àwọn ọmọ yín. Torí ayé yìí
àwọn kan lọ́lọ́run dá síbẹ̀ kó máa darí ayé bó bá tẹ̀sẹ̀ wọn náà máa ṣe sí bí àtẹ̀sẹ̀ máa ṣe dájọ́ wọn àìsí ẹ bó ṣe wù wọ́n ná ayé ò ní ṣe mi àtiwọ́ bó ṣe wù wọ́n. ṣé ọmọ ayé ni ẹni àbí ẹran ayé? ọmọ ayé. báwo ló ṣe ṣe ẹran ayé? báwo ló ṣe ṣe ọmọ ayé? ayé máa kẹ́yìn máa kẹ́yìn sówó máa kẹ́yìn sọ́mọ máa kẹ́yìn sí àìkú báyìí ọ̀rọ̀ pọ́ ó dọ̀rùn àṣẹ ti gùn. so gbogbo èyí tẹ́ gbọ́ mi nínú ilé èdìdì ọ̀rọ̀ ni mo ti sọ fún yín lálẹ́ yẹn. ìwọ tó bá wá wù ẹ́ fọ̀rọ̀ mi ṣeré kí sàpọ̀nà wá pa á. ìwọ tí ò bá tí ì ní aláwo ọba Solomoni mà ti dá ìjọmọlúwàbí sílẹ̀ fún yín. wọ́n máa gbowó anybody tí bá ti lè gbé wá sórí íńtánẹ́ẹ̀tì yìí láti sin lọ kó tún bá yín sọ̀rọ̀ àkọ́kọ́ gbowó ná. ìdí rèé o bọ̀bọ́ tí mo máàní tí mo gbé wá lọ́jọ́ mẹ́ta yìí tí mo ní olóògùn Mr. Ganiu tí mo gbé wá ìsìn làwọn kan máa pè hello ṣé oògùn owó wà ṣé oògùn òṣòlẹ̀ wà ṣé oògùn ọmọ yahoo wà ṣé oògùn dódìdódì wà ṣé oògùn àmúdó wà so o ò lè sanwó kó a máa sọ rádaràda gbogbo nǹkan làwọn èèyàn máa ń take granted. So owó tí ẹ sọ yẹn mí sí wípé you are serious to say something ẹni tí ò bá serious kò lè sanwó níwọ̀n ìgbà tí ó bá ti lè san 10,000 naira níwọ̀n ìgbà tó bá ti lè sanwó visa ṣé visa ni wọ́n pè lọ sí lóyìnbó tí ò tí mọ̀ bóyá wàá ríṣẹ́ bóyá ò ní ríṣẹ́ so àti san owó pé mo fẹ́ wá ìwòsàn ara mi 10,000 bá ti pọ̀jù fún ẹ má wá sí anywhere tí ọba anybody tí ọba sọ́mọ́ bá ti introduce fún ẹ tó bá dìmọ̀ wípé o lè san 10,000 kó tún lè bá sọ̀rọ̀ má pé àwa ò wá customer ti ń bá sílẹ̀ Michael oṣù wọ́njú kí ló wọlé kọ́ọ̀lù ni kọ́ọ̀lù a ò wá customer ọba Solomoni dá gbogbo nǹkan sílẹ̀ torí ti àwọn tó nìkan ṣe tó serious kì í ṣe torí ti àwọn rádaràda anybody tí bá dẹ̀ ti introduce fún yín wọn kì í ṣiṣẹ́ ọ̀ṣọ́lẹ̀ fẹ́yàn wọn kì í ṣe oògùn owó wọn kì í ṣe fọmọ yahoo mo ti fún wọn láṣẹ tó bá mọ wọn gbọ́dọ̀ sí ọba Solomoni ò kì í ṣe jìbìtì a ò kì í ṣe fún jìbìtì ènìyàn a ò kì í ṣe nǹkan tó lè bà wá lórúkọ jẹ́ sanwó wọ́n máa ń ra òtítọ́ lọ́dọ̀ ọba Solomoni ni wọn kì í fún èèyàn lọ́fẹ̀ẹ́ so tó bá fẹ́ dira nọ́mbà àwọn awo ìjọmọlúwàbí rèé mo máa pè fún ẹlẹ́ẹ̀mẹ́ta kọ́ ilẹ̀ tí ò bá ti ní tó bá dẹ̀ ti ní tẹ́lẹ̀ pè wọ́n láàárọ̀ la sọ fún wọn wípé kán dira fún àwọn ọmọ yín kéékèèké àwọn ọmọ yín kéékèèké àwọn làwọn ayé fẹ́ fèsì sí ayé ò ní fọmọ adájọ́ má lajú ẹ sílẹ̀ kí tàlùbọ́ kó wọ̀ o má yẹ ká yé pa ẹ lọ́mọ o dira fún àwọn ọmọ ẹ nọ́mbà àwọn awo ìjọmọlúwàbí rèé 091 18 73 9878 ìyẹn ìwọ tí ò bá tí ní babaláwo tó bá tí ní babaláwo ò nídìí kó lọ sí ìjọmọlúwàbí o iṣẹ́ gan pọ̀ nílẹ̀ wo sì lè pè wọ́n lé ní odidi ọ̀sẹ̀ kan kó má ti dá ẹ lóhùn but wọ́n tó bá lè ní sùúrù lọ síbẹ̀ because ìjọmọlúwàbí abẹ́rẹ́ tó lókùn sí dì ní ọba Solomoni ni olùdásílẹ̀ ìjọmọlúwàbí yes torí ìgbà táwọn èèyàn ń pariwo kiri àwọn èèyàn ń gbá wọn babaláwo ń gbá wọn àfáà gbá wọn wòlíì gbá wọn ló fà tí mo fi lọ dá ìjọmọlúwàbí sílẹ̀ mo ń fẹ́ wo ẹ tó fẹ́ gbá yín ní territory ọba Solomoni I want to see the person anybody tó bá gbá ẹ ní territory mi sọ fún mi ó máa pọ owó yẹn bẹ́ẹ̀ ni anybody bá ti introduce fún yín tó bá ti gbá yín ẹ̀yẹn sọ fún èmi ó máa pọ owó yẹn whether she like it or not that's it that's the reason why gbogbo iṣẹ́ tó bá fẹ́ ṣe ní ìjọmọlúwàbí máa ṣe fídíò ẹ̀ fún yín ẹ máa wò ó nǹkan tẹ́ fowó yín rà ẹ gbọ́dọ̀ rí kì í ṣe pé wọ́n lọ ṣe ní kọ́nà no nǹkan ẹyọ kan tí wọ́n ò lè ṣe fídíò ẹ̀ òun ni bóyá tó bá fẹ́ gbé ẹbọ lóru torí àwọn iṣẹ́ kan wà tó máa nídìí kan gbé ẹbọ lóru
wọn ò lè ṣe fídíò yẹn tó bá fẹ́ ṣe gan kò lè clear so mi wá lè sọ yẹn but wọ́n fẹ́ ṣe ẹbọ wọ́n fẹ́ ṣe tutù wọ́n gbọ́dọ̀ ṣe fídíò gbogbo kò tẹ́ rà so nọ́mbà àwọn àwùjọ ọmọlúwàbí nìyẹn so mo máa tún pè lẹ́ẹ̀kejì ẹ̀mẹ́ta mo fẹ́ pè èkejì lélẹ́yìí 091 18 73 9878 nọ́mbà àwọn àwùjọ ọmọlúwàbí nìyẹn the last time tó fẹ́ pè lélẹ́yìí 091 18 73 9878 o fẹ́ dáfá o fẹ́ ṣètùtù níjọ ọmọlúwàbí máa ní àná yẹn Ganiu yẹn àbí so ó dà pàtẹ fún wọn nọ́mbà wọn àwọn ìyẹn ò kì í wo fá o ìyẹn máa so oògùn ni olóògùn ṣe oníṣègùn àwọn jáwéjágbò tó jẹ́ pé tí ara ẹ̀ ò bá yá ìyàtọ̀ wà láàrin babaláwo àti oníṣègùn àwọn eléyìí ò kì í wo fáfẹ́ èèyàn wọn ò kì í wo sẹ́fẹ́ èèyàn àwọn eléyìí tí ìkọ̀kọ̀ bá ń ṣe ẹ́ wàá ṣàlàyé fún bọ̀ kó tún lè ṣàlàyé fún wàá san 10,000 kó tún lè bá sọ̀rọ̀ tí ìgbàgbọ́ bá ti rọ̀ mọ́ mo post ẹ̀ sí Facebook kí lórúkọ nọ́mbà oníṣègùn yẹn. 091 091 59 59 08 08 30 30 39 39 tó bá ti mọ̀ pé òrẹ́dà àti san owó kó tún sọ̀rọ̀ má pè wọ́n o èké 091 091 59 59 08 08 30 30 39 39 ìyẹn ti yẹn so nọ́mbà ti tèmi gangan rèé bóyá ara anybody tó gbá yín àbí ẹ fún anybody lówó nínú àwọn tí ọba Solomon introduce tí wọn ò ṣiṣẹ́ yín ẹ kàn sí nọ́mbà mi wà everywhere but wọ́n fẹ́ kàn sí mi má pè mí tó bá ti pè mí má block yẹ ọba Solomon ò kí ń gbé call ìdí tí mi fi ń gbé call kì í ṣe torí ti gbéraga gbogbo nǹkan tèmi àti ọba sọ mo fẹ́ kó máa wà ní record because àwọn ẹ̀dá kan wà wọ́n máa ń láì kó máa rògbò ènìyàn ẹ mọ̀ pé orúkọ ọba Solomon wide gan tí ẹ bá mọ̀ mí mo mọ́ra mi mo mọ̀ bí tí mo dé ní ayé kò sí ìlú tó hàn tí mo bá Solomon mi ò dẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì bà orúkọ mi jẹ́ anybody wá fẹ́ bá mi sọ̀rọ̀ tó bá ti mọ̀ wípé wo ti popular jọ tó lè lo voice message má pè mí bó bá ti pè mí máa sáyé ní blocking má pè mí wọn kì í pè mí voice message nìkan ni ẹ ló ọba àwọn awo ìjọmọlúwàbí ṣe kọ báyìí fún mi mo fẹ́ gbọ́ tó bá ti mention ìjọmọlúwàbí mo ní interest lágbájá oníṣègùn tí mo introduce fún yín o ó ṣe kọ báyìí fún yín mo fẹ́ gbọ́ bẹ́ẹ̀mi bá ti ta mo máa ń tọ́ ni nǹkan tí mo wà fún nìyẹn mi ò ní ṣe bí mo ṣe wà yìí iṣẹ́ yín lèmi ń ṣe ẹ máa sanwó fún mi kú ní ẹ ní choice so ìdí ni ẹ máa sanwó fún èmi torí gbogbo yín lẹ́ ń lọ sí ọ́fíìsì yín tẹ́ ń lọ sí ọjà yín tẹ́ lọ ń tajà èmi kẹ̀kẹ́ máa bá yín tọ́jú bọ olé babaláwo kiri ilé àfáà kí báyìí máa gẹ̀ẹ́tì àwọn confirm one jáde iṣẹ́ tèmi nìyẹn báyìí lọ bá yín gẹ̀ẹ́tì jáde máa sanwó mi whether you like it or not you will pay yes bóyá o fẹ́ fẹjọ́ sùn mí nọ́mbà ti tèmi lélẹ́yìí WhatsApp nọ́mbà mi gangan 081 34 27 6756 081 34 27 6756 ọba Solomon òkè báyọ̀ wíre gbè mi ò ráyè hello hi how are you how is everything sir how is your Abigail ibẹ̀ ni message ẹ máa jẹ́ra mọ́ mi ò ráyè sẹ́kọ̀ọ́ kí mi tó bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ ní voice message hello ọba Solomon nǹkan báyìí ni mo fẹ́ kí lẹ lè ṣe fún mi hello ma nǹkan báyìí lẹ máa ṣe nǹkan báyìí lẹ máa ṣe nǹkan báyìí lẹ máa ṣe tí bá dẹ̀ rí pé ọ̀rọ̀ tí ẹ sọ ó máa ní ìdíkẹ́ mi gba owó kí tún bá ẹ sọ̀rọ̀ máa sọ fún ẹ wípé question tó béèrè lọ́wọ́ mi kí tún lè dá ẹ lóhùn wá fún mi ní 100k ẹnu tèmi fẹ̀ gan tó bá fẹ́ bá mi dì wá lówó lọ́wọ́ tálákà ò lè bá mi dì mi ò rán yín níṣẹ́ àbí kò yé yín so point mi ò ráyè hi how are you doing àwọn ọ̀rọ̀ rádaràdà bẹ́ẹ̀ mi ò kí ń dáhùn ẹ̀ I don't have time mi ò ráyè iṣẹ́ pọ̀ okay iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi àwọn tí mo ń dì pẹ̀lú pọ̀ okay tó bá fẹ́ bá ọba Solomon sọ tó bá fẹ́ gbádùn mi point má kí mi rá mi ò nídìí kíkí ẹ hello sir ọba Solomon how are you sir
So this is what is happening. Mo fẹ́ nìkan báyìí, mo fẹ́ kan báyìí. Àwọn ọmọ ìjọ ọmọlúwàbí ṣe kan báyìí fún mi, mo fẹ́ gbọ́. Àwọn ọmọ ìjọ ọmọlúwàbí ṣe dáadáa fún mi o, mo fẹ́ fún wọn lówó. Àwọn ọmọ ìjọ ọmọlúwàbí ṣe kan báyìí o, mo fẹ́ ta wọn lọ́rẹ. Ọba Solomoni, ẹ̀yin náà ẹ gba 1 million yìí kẹ́ lọ fi sarare di o. Mo máa like ma. Hello, how are you? Have you poopoo? Have you eat? Have you urinate? Where's your Abigail? How's Abigail? How's Damola? I hope everything is fine. Mani kisa go pa. Kó lọ máa kí àwọn ìyá láyà, kó lọ máa kí àwọn family ẹ. Mi ò rán ẹsẹ́. Tí mi ò bá fine, ẹ ò lè rí mi lórí live. Mo fine ló fà tí mo fi wá sórí live. Mi ráyè ẹjọ́ wẹ́wẹ́. Mi mọ̀ bí tẹ́ ti rẹ́jọ́ òfò yẹn. Message orí ibú ó pọ̀ lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí. Wọ́n máa gbọ́ pé how are you doing? Kíni what cause kíni so kí máa sọ ọkọ tí mo ṣe fún ẹ lọ́wọ́ mo ń dòbò lọ́wọ́ ni. How are you doing? Are you feeling fine? No. Mi ò feeling fine, mo ti kú. Lo de message tí mi bá feeling fine o lè rí mi ní online. Mo feeling fine mo fi wá online. Ẹ tó feeling fine ẹ ò lè rí ní online, okay? Please. Mi ò ráyè ẹjọ́ point. Go straight to the point. Point. Sọ fún mọ́ni Ganiu yẹn tó bá ti wá sọ́dọ̀ ẹ̀ tó bá ti pè lọ́la. Ilé tó bá ti wúre gbé kókó tiẹ̀ dànù kó tó lọ san 10,000 mi. Hello. Mr. Ganiu, how are you? Ẹ pẹ̀lẹ́, a rí yín lórí live Ọba Solomoni. À ń gbádùn iṣẹ́ takuntakun. Kó ti wèrè dànù. Kó tó padà lọ sanwó èmi. Tó bá sanwó bí ẹ̀mẹ́jà lọ sí point. Story. Ò fẹ́ story. Point. Hello, Mr. Ganiu. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo ní àrùn okó mi kéré. Ṣé ẹ ní oògùn tẹ́lẹ̀ bá wá ṣe sí? Ó wà o, kò sí o, wá gbọ́. Kì í ṣàlàyé àráyè ẹjọ́ wẹ́wẹ́. We don't have time. Mo jẹ́rìí àwọn ìjọ ọmọlúwàbí. Mo like àwọn ìjọ ọmọlúwàbí. Wọ́n ti gba trainer bí. Ìjọ ọmọlúwàbí ò ní báyìí sọ story. Hello, aláwọ̀ ìjọ ọmọlúwàbí. Ẹ káàárọ̀ sà. Lẹ́yìn account number ni. Kò sáyé ẹjọ́. Wọ́n send account number fún ẹ. Tó bá dẹ̀ wọ́n kó máa wíre gbé ẹ ní bẹ̀bẹ̀ ni ìwíre gbé máa jẹ́ra mọ́. Ìjọ tó bá ready wá send 10,000 naira. Wọ́n dá lóhùn. So that is it. Point. Kì í ṣe gbogbo èèyàn ló ráyè àti máa rojọ́. We don't have time, man. So ẹni tó bá jẹ́ wípé à ń dì pẹ̀lú àwọn èèyàn tó pọ̀. Okay? So bó ṣe rí nìyẹn. Ẹ̀yin ènìyàn ẹ lọ dira fún ara yín, ẹ dira fún àwọn ọmọ yín, especially àwọn ọmọ yín this time around. Because wọ́n fẹ́ bá ya àwọn ọmọ kékeré lábàrá. Ṣùgbọ́n orí àjà sáré lù àjà lónìí lọ́jọ́ ti dúró. Ikú bí wọ́n rí ni ó dúró. Àjà. Àìsàn bí wọ́n rí ni ó dúró. Àjà lónìí lọ́jọ́ ti dúró. Ikú bí wọ́n rí ni ó délé mi máa yá ó ti pa ènìyàn láìpẹ́ ọjọ́ ọba délé mi máa yá. Àjàgbébírà bíbí bàbá níwájú mi Àjàgbébírà. Bíbí bàbá ní ẹ̀yìn mi Àjàgbébírà. Bíbí bàbá lọ́gbọ́n lọ sí
ọjà. Wọn ò ní fi àwọn ọmọ yín ṣètùtù ọjà. Nínú ìwé àwọn ẹlẹ́yẹ tí wọ́n ti kọ wípé wọ́n fẹ́ fi àwọn ọmọ pa ẹnu ní December yìí. Tí ọmọ ẹ bá wà níbẹ̀, ọ̀run yọ orúkọ ọmọ ẹ kúrò ńbẹ̀. Àwọn onílẹ̀ yọ orúkọ ọmọ ẹ kúrò níbẹ̀. Orí ọmọ ò ní gbàbọ̀dì ikú. Orí ọmọ wa ò ní gbàbọ̀dì àìsàn. Orí ìyàwó wa ò ní gbàbọ̀dì ikú. Orí ìyàwó wa ò ní gbàbọ̀dì àìsàn. Orí ọkọ wa ò ní gbàbọ̀dì ikú. Orí ọkọ wa ò ní gbàbọ̀dì àìsàn. Tàbá wá lẹ́nu àdúgbò fẹ́ pa wá, wọ́n máa para wọn. Tàbá wá rí ẹ̀dá tí a ti ṣẹ̀, tọ́mọ wa ti ṣẹ̀. Ajá ewé olúforíjì fún àwọn ọmọ wa. Káyé bẹ̀rẹ̀ sí foríjì wọn. Káyé bẹ̀rẹ̀ sí foríjì wọn. Káyé bẹ̀rẹ̀ sí foríjì wọn. Àwọn ọmọ yóò máa ní sánkú o. Kú o. Àṣẹ́gun lórúkọ Bàtálá Ọ̀bátásà. Tó bá ti di ọ̀la. Ẹ lọ já ewé ewúro ẹyọ kan. Kí ni wọ́n gbé? Ewé ewúro ẹyọ kan. Tá bá ti já ewé ewúro ẹyọ kan yìí. Ẹ máa ṣe sínú igi, inú ìgbálẹ̀ ẹyọ kan péré. Ṣé mọ̀ pé ìgbálẹ̀ nídìí? Ẹ máa so mọ́ òkè, ẹ ní jẹ́ kó kanlẹ̀. Tẹ́ bá ti so mọ́ òkè, ìyẹn inú ìgbálẹ̀ yẹn, oòrùn máa pa láti àárọ̀ di alẹ́. Bó jẹ́ òjò náà ló rọ̀, ẹ jẹ́ kó pa. Tó bá ti di àṣálẹ́, wọ́n mọ àti ìgbálẹ̀ àti ewúro wá wá jù sínú omi. Wàá fi sanra fún àwọn ọmọ ẹ. Wàá fi sanra fún àwọn wo? Wàá fi sanra fún àwọn ọmọ ẹ. Ṣùgbọ́n lọ dira fún wọn. Kí ni mo ní ká lọ sí? Ẹ lọ dira fún àwọn ọmọ yín. But eléyìí, òun náà tó máa nípa tó máa ṣe kí ni? Tó máa tó kó. Ó nítumọ̀ èdìdì ni. Nígbà tí àwọn ayé bá débi kan tó bá fẹ́ sọsẹ́, ó máa ń ní àmì kan tó máa ń rí lára ọmọ ènìyàn tí wọ́n ní fi ṣe ní ọsẹ́. Wọ́n sọ pé eléyìí ọmọ kíni? Ọmọ ayé ni. Ṣé mọ̀ wípé irúfẹ́ mi ń sẹ́mọ̀ pé ọmọ ti gbé mi rí? Ó ní àwọn kan tí ọmọ máa gbé tó máa dé ọ̀dọ̀ wọn tó máa sọ pé kí wọ́n fẹ́ ẹni sílẹ̀ pé orí ẹ̀ ọ̀sẹ̀ kíni? Àmì yẹn nìyẹn. Lọ dira fún àwọn ọmọ ẹ. Iṣẹ́ tí mo ní kó lọ sí kó wà lára gbogbo àwọn ọmọ ẹ kó fi wẹ̀ fún wọn. Èdìdì ńlá ni. Wọ́n fi ṣeré àjàmùrà gbólódé àgbà. Nǹkan tí ò bá kún obìnrin lójú ló máa ṣe kíni? Ló ń kún nú. Spam tó kún àìsàn nínú ikọ́ ojú báyìí lọ. Kìí ṣe tó ló ṣàrà nínú òbò. A kò fọ́ ẹyin tó bá ti fọ́ ẹyin á di. A bá di gbèrúgbèrú, a bá máa yí kiri. Kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè. Ẹ jẹ́ ká gbá research. Èló làtọ́ nẹ̀. Kò ti ṣàrà. Ikọ̀ adé máa wú. Àtọ̀ tó wá ṣe ṣàrà yẹn, òun ló di ẹ́ o tó di gọ̀lọ̀sọ̀ yìí o. Òun ló di wọ̀ yìí o. Òun ló di gbogbo wa yìí o. Níbo lọ̀nà ọ̀run? Inú òbò lọ̀nà ọ̀run. Kìí ṣe ìbẹ̀rẹ̀ gbogbo àwọn àwa sáyé ni. Níbo lójọ́ ọ̀nà ọ̀run? Inú òbò ló gba. Inú òbò la máa ń gbà dọ́run. Ibẹ̀ lọ̀nà ọ̀run. Nígbà tí Ọlọ́run máa ṣẹ̀dá ẹ̀ wá látọ̀run, níbo ló ti wá? Inú òbò ló ti jáde. Gbogbo wa yìí òbò ló create wa. Àbí? Yẹn lè wá ń sọ pé obìnrin, ẹ wá ń fojú do obìnrin. Ẹ tó gbé sínú fún oṣù mẹ́sàn-án. Má ṣe respect obìnrin o. Wọ́n kì í respect obìnrin. Wọ́n máa ń kẹ́ obìnrin ni. Kẹ́ obìnrin o. Ọkùnrin náà máa ń respect. Ètò máa ń respect ni wípé ẹni tó jọ wáyé fún láti máa control ayé ẹ ló jẹ́ respect. Wàá respect ọ̀gá ẹ, wàá respect ọkọ ẹ. Kí ni wọ́n máa ń ṣe fún ìyàwó èèyàn? Wọ́n máa ń kẹ́ wọn ni.
àwọn obìnrin wo ló máa ń kẹ́ obìnrin tó bá respect ọkọ obìnrin tọkọ ẹ̀ ń sọ̀rọ̀ tó gbọ́kọ lẹ́nu sọ ma lè wá bèrè owó ọbẹ̀ kí ló máa gbà ẹ tó bá mọ̀ pé àwọn pásítọ̀ ẹ tó fẹ́ lọ máa kúnlẹ̀ fún ẹ lọ gbowó ọbẹ̀ lọ́wọ́ wọn yes so ilé ayé wọ́n máa ń kẹ́ obìnrin ni obìnrin kan máa ń ṣe kí ni máa ń bọ̀wọ̀ fún ọkọ ọkùnrin ló ní respect obìnrin ló ní kíkẹ́ báyìí so bó ṣe rí nìyẹn kò possible kó respect mi kí wọ́n máa ṣe kan tó dáa fún ẹ òjì láàárọ̀ ìyàwó ẹ wá kí ẹ kí ló máa fi pàdé ṣùgbọ́n wá yẹ alábàá lórí bẹ́ẹ̀dì pa olóòbúrúkú àwọn ẹlẹgbẹ́ tí wà ń bí sẹ́ tí ó bá máa dìde kí ló máa ṣẹlẹ̀ tí ó bá kọ̀ tẹ̀lé fún ní 40 pàápàá so bó ṣe rí nìyẹn ire owó ire ọmọ ire àlàáfíà ọmọ bàbá yín lọ ẹ ní sánkú ẹ ní délékú ẹ ní délé ṣàìsàn àwọn ayé máa fún àwọn èèyàn lọ́fà lóru ọfà ayé ò ní bà yín ọjọ́ kan ò ní lọ kọ́fà ayé máa ń rìn ẹ ní ṣe kò ń gé ọfà ayé àwọn ọmọ yóò ní ṣe kò ń gé ọfà ayé àwọn aya yóò ní ṣe kò ń gé ọfà ayé àwọn ọkọ wà ní ṣe kò ń gé ọfà ayé àwọn aya wà ní ṣe kò ń gé ọfà ayé àwọn ọmọ wà ní ṣe kò ń gé ọfà ayé ẹbí wà ní ṣe kò ń gé ọfà ayé gbogbo àdáwọ́lé yín ayọrísí rere ọlọ́run ọba dẹ́dà ọba ṣẹ̀dá àfòyà ayẹyẹ yín ní orúkọ bàtálà bàtàṣà ó ti ṣe eriwo 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 àyàgbó ó tún di ọjọ́ Sunday tó ń bọ̀ ire send gift ẹ kàn gbọ́rọ̀ mi látàárọ̀ ẹ ní rọrùn wọ̀ púó send gift ẹ kàn rọrùn gbogbo wa máa jọ wọnú iná ni ẹ kàn gbọ́rọ̀ mi ẹ kàn gbádùn ọ̀rọ̀ mi látàárọ̀ send láyọ̀ kẹ send universe wípé má nìyí ẹ kẹ́kọ̀ọ́ ẹ máa lọ pa generator ẹ send jiná kọ́kọ́ pa ẹ́ sí kó tún send jiná kọ́kọ́ pa ẹ́ sí ọ̀yá send jiná lọ pa generator kẹ́ gbé wọlé ẹ pa kẹ́ gbé wọlé lẹ́sẹ̀kẹsẹ̀ later get ajá olúpẹpẹ. ẹ̀yin tí ẹ ń bó káàdì yìí gorilla torí pé ó ta mí lọ́rẹ ọ̀run á ta ẹ lọ́rẹ ó ní di ẹran ayé ọ̀run á ṣe ẹ lọ́mọ ayé wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà gbogbo àdáwọ́lé ayọrísí rere lighton wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà gbogbo àdáwọ́lé ayọrísí rere tèmi dansa wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà bólúwa ti fẹ́ wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà ọ̀nà ńlá sí rere don slim wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà gbogbo ọ̀nà ńlá sí rere Larry K wàá rí bá ti ṣe my Deborah wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà ọ̀nà ńlá sí rere ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mu ẹ ní tọrọ ná ẹ ní tọrọ lò Bọ́lájí wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà Larry K wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà pọ kóṣẹkóṣẹ ní tìlá kọsẹ IBK wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà Diho wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà ó yá ẹ máa bo ta ló sẹ́ndì kìíní yìí bólúwa ti fẹ́ wò tí rí bá ti ṣe wò tí rọ́nà gbégbà ọlẹ́mi àgòrò wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà Corosent Adéyínká wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà Ọláwẹ̀t wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà ó yá ẹbo ẹ máa bo ẹnìkan ju universe kan sókè ẹnìkan ju universe kan sókè.